apologies to my Muslim brothers and sisters. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Mùsùlùmí tí èmi àti ẹ bá ti jọ ṣe gbọ́n mi sí omi ò torí. Mo wá apologize. Ẹ má bínú. Yorubawuyi lórúkọ mi. Èmi náà jókòó, mo rò. Mo lásìkò tá wà yìí, kò kí ń ṣe àsìkò tá máa bára wa jà. Kò kí ń ṣe àsìkò tá máa parí mọ́ra wa. Mo pa àsìkò tá wà yìí, àsìkò research la wà. Tí anything bá ti ń jáde, ká máa lọ ṣe research pé ṣé lóòótọ́ ni àbí irọ́. Mo ní ọ̀rọ̀ kan tó ń gbé mi lọ́kàn tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin Muslim brothers and sisters. Tá a bá béèrè tí kì í dìjà o, ṣé kí n béèrè? Ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ò ní bá mi jà. Ẹ máa bá mi kọ sí comment section ni. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní ànábì Adam alayhi salatu wa salam àti ànábì Musa alayhi salatu wa salam. Ó ní wọ́n jọ collabo. Ó ní wọ́n jọ sọ̀rọ̀ pọ̀. Wọ́n jọ ṣe debate. Mo wá jókòó mo ṣe research. Ọdún mélòó ló wà láàrin ànábì Adam alayhi salatu wa salam pẹ̀lú ànábì Musa tí wọ́n pè ní Moses? Mo rí pé almost 2,500 years ló wà láàrin wọn ní gap tó wà láàrin Adam àti Musa. Ànábì Adam lò 930 years láyé. Ẹ jọ̀ọ́, ẹ má bínú. Mo kàn ní kí n béèrè lọ́wọ́ yín ni pé ibo wà ní ànábì Adam àti ànábì Musa after 2,500 years? Ibo ni wọ́n ti jọ sọ̀rọ̀ pọ̀? Asáò náà ṣé kí n ṣànádà là ń balẹ̀ tún fún wa ẹ̀? Ẹ wo, ẹ jẹ́ ká gbọ́. Breaking news. Prophet Adam of Islam and Prophet Moses of Islam had a debate. It took place in Sahih Abu Hurairah 7515. The Prophet said Adam and Moses debated with each other, and Moses said, "You are Adam, who turned out your offspring from paradise." Adam said, "You are Moses, whom Allah chose for his message and for his director. Yet you blame me for a matter which had been ordained for me even before my creation." Thus Adam overcame Moses. So what Adam did in the Garden of Eden is what was ordained by Allah for him to do. Dear Muslims, where did Adam and Moses meet to do that debate? Where did Adam and Moses meet to do that debate? In my comment section, share the video massively and God bless you. Share bóyá a lè gbé àwọn tó yẹ pé wọ́n á fún wa ní èsì bó ṣe jẹ́ bí ṣu ṣe ikú bọ́bẹ̀ ṣe bẹ́ bóyá lè tó máa fún wa lésì ní comment section. Ire o, kò sí jà ńlẹ̀ mọ́, research la máa ṣe. Kó ní kálukú wise up, ẹ lo ọpọlọ yín. Ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn kó wa lẹ́rú. I love